Lizzy Anjorin, mo wá sínú DM mo wá fún ẹni voice note yìí. Torí mi ò ní fi tèmi ṣe ọmọ náà làrán síná. I will come to you directly and I will talk to you one on one. Wọ́n ní tí ṣìgìdì bá máa tẹ́, a ní kó mú òun lọ sódò láti lọ wẹ̀. Liz, I don't want to have any issue with you. Neither do I want you to have any issue with me. We both are two parallel lines that can never meet. The way you do your stuffs, the way you handle your things, the way you interact with people, the way you mingle with people, the way you come for people is not my way. And I do not want to have anything whatsoever to do with you. Ẹ̀yin èèyàn wa, arábìnrin tí a mọ̀ sí DAYO AMUSA ó ti reply LIZZY ANJORIN o. Ó ní wípé ó ní LIZZY ANJORIN rò wípé òun nìkan ló ní wèrè lọ́wọ́. Ó ní tóun bá bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀, ó ní ara rẹ̀ yóò kọ́. Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí yóò fìbínú reply LIZZY ANJORIN. Kí ló máa ṣẹlẹ̀ báyìí? Ẹ jẹ́ ká gbọ́ fídíò náà, ẹ jẹ́ ká wo èyí tó kù. I've known you for over 2 decades. We are not friends. We are not even acquaintances. And for that reason, ni mo ṣe ń sọ fún ẹ that I do not want to have anything to do with you. Video tó kọ́kọ́ ṣe tó fi call me out, that was after tí mo bímọ, before ìjọ òkómọ. Tó ní mo lọ sórí kinní kan Exabog, mo lọ ń fi kinní kan mo lọ ń rẹ́rìn lórí comment section Exabog nígbà tó bímọ títí ẹ. I don't understand how that is your business. Nǹkan tó pa mí lẹ́rìn tí mo fi rẹ́rìn, tí mo fi icon ẹ̀rín síbẹ̀, might not even have anything to do with you. I don't even remember the so-called post you're referring to. But let's just keep that aside. Ṣó ti yé. Ó ló fẹ́ wá kí mi, mo dẹ̀ sọ fún ẹ honorably that I do not want you to come and visit me. Kò ṣe torí pé mo ní ẹ sínú àbí torí pé à ń jà. But torí pé your Franca's family, I don't want them to use the opportunity of the fact that you came to say hello to me. Kọ́ máa fi yẹn gbé oríṣiríṣi ẹjọ́ lórí social media. I do not want that for myself and my family. I told you that point blank. Showari, yeah, I sent you a prayer message, Lori Kini Exabog, because I feel that is what you need. Sure, you understand. And I never insulted you, neither did I curse you. Now, let this be the very last time in your entire life to my ever daruko or refer or mommy see any video or post or whatever to Bashi. Show mo pe kin to bi tèmi. Wèrè ọlọ́mọdé lèmi be mi ṣe wà yìí. I repeat, Lizzy Anjorin, èmi DAYO AMUSA, mo send voice note mo sọ fún ẹ. Let this be the last time to ma ever ṣe any post to dem ma dá orúkọ àbí tó ma ní nǹkan kan tó ma mọ́rọ̀ ọmọ mi, tí ma ní nǹkan tó ní ṣe pẹ̀lú ọmọ mi nínú post tó bá ṣe. Liz, tó bá dán irú ẹ̀ ní àṣà, màá jáde fún ẹ, ṣùgbọ́n mi ní jáde fún ẹ lórí social media. Èmi ò kì í ṣe social media drama. You know me very, very, very well. Èmi máa ń sọ ojú abẹ, máa ń sọ ní kò ní. Màá wá fún ẹ lọ́nà tó ò ní like. Ṣọ́rọ̀ mi yẹ, so má wá jẹ́ ká dọ̀tá ara wa. Ẹni tí mọ́tò bá gbá, òun kọ́ ló máa mú nọ́mbà o. Ṣó ti yẹ, fi àpọ́nlé ẹ sórí àpọ́nlé ẹ. Dúró láàyè ẹ, pọ́n ara ẹ lé. Mi ò tabá ẹ, má tabá mi. Gbogbo nǹkan yóò hùn tó lè hùn ẹ́ ló lè sọ lórí social media. Ìwọ ló mọ bó ṣe ń ṣe nǹkan ẹ. I cannot crucify you for your actions, but I am giving you, this is the very first time and the last time I'm going to say this. Tó bá ń ṣe gbogbo fídíò àbí bá ń tẹ gbogbo post ẹ, tó bá refer sí ọmọ mi in any form, Lizzy Anjorin, I'm very sure you just don't want us to go my own route, because route titi ẹ ó messy, kò dé make sense. Èmi ò ní bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ọlọ́pàá ọlọ́rọ̀ ẹni mo sọ fún ẹni tí wèrè bá ẹni tí mọ́tò bá gbá kọ́ ló máa mú nọ́mbà mọ́tò o. Má jẹ́ kémi àti ẹ, má jẹ́, sorry baby, má jẹ́ kémi àti ẹ, má jẹ́ ká wo ojú ara wa. Ṣọ́rọ̀ mi yé ẹ, mo kàn ní kí n send voice note yìí ni. Mi kò yẹ mi ìrànyàn kankan, mi ìpèyàn kankan. Bó kò ṣe wá sọ́kàn mi, òun ni mo ṣe pè ẹ́, ni mo ṣe ní kí n sọ fún ẹ. Ká ní mo ní nọ́mbà ẹ ni, máa pè ẹ́ directly ni. Mi ní send voice note, but àìní nọ́mbà ẹ ló jẹ́ kí n send voice note yìí torí mo mọ̀ pé ó máa gbọ́. So Lizzy Anjorin, I repeat myself, my main reason
of this voice note kò ju pé má fi ọmọ mi ṣe video karamo àbí message karamo tó ń ṣe lórí social media. Rachel, please come and take this boy. Má dán wò tó bá dán wò wá dán tán o. Gbogbo àwọn tí ó mọ̀ ẹ́ ló máa bẹ́ẹ̀ káàánú o. Ìwọ náà kúkú ti sọ. Mi tiẹ̀ mọ̀ pé audio yẹn ti pause because mo rí pé gbogbo àwọn nǹkan tí mo sọ lọ́wọ́ ẹ̀yìn yìí kò sí èyí tó máa rí gbọ́ nínú ẹ̀. So like I said, èmi wá sínú DM ẹ, mi ò ní nọ́mbà ẹ lọ́wọ́ ni. Tí n bá ní nọ́mbà ẹ lọ́wọ́, máa pè é directly ni. Kò ní jẹ́ voice note ni mo máa send ẹ. But unfortunately, mi ò ní nọ́mbà ẹ lọ́wọ́. That is why I'm sending you this voice note. Torí pé mo rí pé ibi báyìí náà ló ti bá mi chat the other time tó ló fẹ́ wá sọ́dọ̀ mi. So now, I'm saying it for the last time, Lizzy Anjorin. For whatsoever thing tó bá ń ṣe lórí social media, for whatsoever video, post ni o, whatever o, má ever involve ọmọ mi. Sórí èyí tó post recently tó ń sọ tó pè mí ní imbecile, tó sọ pé èmi ṣèkómọ ìyá àti ìyá ọmọ àbí bàbá ọmọ wọn ò sí lórí ìjókòó pé bóyá mi kọ́ ló lọ́mọ. Mi ò mọ̀ bóyá wọ́n ló lọ́mọ ni, bóyá wọ́n ló gbóyún, bóyá wọ́n ló bí ni, kò yé mi. Mi ì dẹ̀ mọ̀ bóyá ọkọ ẹni bàbá ọmọ ní báyìí ní ìsìn, kò yé mi. Tó fi feel wípé àwọn tó jẹ́ ìyá ọkọ àmì ọmọ àti bàbá ọmọ wọn ò sí lórí ìjókòó. But even at that, problem ti ti ẹ nìyẹn. I don't owe you any explanation, neither do I even need you to even understand anything. O sí ń bẹ̀, o matter láti mọ what's up tó ń lọ. Like I said, you are not my friend. You are not my acquaintance. I can't even remember calling you a colleague. Sure, you understand? You are just there, and I know you exist. And for that reason, I've never crossed your path, and I don't think you have ever crossed mine until eléyìí tó ṣe fẹ́ tọwọ́ bọ̀ yìí. And I'm telling you for free. Baby, I'm telling you for free. Eléyìí tó fẹ́ tọwọ́ bọ̀ yìí, o ní rí nọ́mbà mú o. So má jẹ́ ká lọ sí route yẹn o. So to understand, and I don't even see any reason why you are involving me in anything you are saying or you are doing. I'm sure now. I don't understand. Because the other message to send in your worry pay me o dey alone. Only you've done a lot of things to destroy the enemy that plan to destroy me. Kí n tiẹ̀ pẹ̀lẹ́ enemy mi. Jọ Kítere tó ń plánù láti bá mi destroy àwọn enemy mi, ta ló bí òbẹ́ ń ṣẹ́ tó yẹn. Ìwọ rántí tiẹ̀. O ti get. Ìwọ fi tèmi lẹ̀, má dá sọ̀rọ̀ mi, má bá mi lé enemy, má bá mi mú ọ̀tá, má bá mi mọ́rẹ̀, má ṣe nǹkan kan mi rán iṣẹ́ tó yẹn. Ìwọ rántí tiẹ̀ níbi tó ti ya gbàgbélébu ti tiẹ̀. O get, má gbé ọ̀rọ̀ ti tèmi sórí kó fa tiẹ̀ lọ́wọ́. Mi ò fẹ́ fún iṣẹ́ bẹ́ẹ̀ yẹn. So to understand, tó bá fi pé anything wà tó àbádúrà kan wà tó gbàdúrà yẹn lọ́kàn ara ẹ kó bó dẹ̀ ṣe ń gbà yẹn kedere ìlọ́po 10 àdúrà tó bá gbà yẹn ló máa jẹ́ ti àtàrà ọmọdọ́mọ àti gbogbo ẹbí ẹ. So to understand, because tó yàn bá tó of course tó bá nà ká àdúrà sí yàn kan 9 tó kù gbogbo tiẹ̀ ló máa jẹ́. So tó bá jẹ́ pé yẹn ló fẹ́ ṣe gbàdúrà o lè gbàdúrà má wọrí bó ṣàṣe gbogbo ọwọ́ kan àdúrà tó bá nà sí mi gbogbo 9 tó kù in fact gbogbo 19 tó kù pẹ̀lú tẹsẹ̀tẹsẹ̀ ajẹ́ títí ajẹ́ tàwọn ọmọ àti ẹbí ìwọ náà.